èmi náà ni ẹyẹ méjì kì í jà ṣá. Lizzy Anjorin Lawal aya wọn nílé Olúyọ̀lé original lega Ìgbòho yakayaka owó Mama Florida the youngest CEO aya Adelat Autos. ẹ ṣoríire tí ó pè yan ọmọlé kéwú bó bá dọ̀la àmọ́ bóyá ó fọ ọwọ́ bóyá fọ ọ wá àbá àfọ òní wá àmọ́ gbogbo bí tẹ́ bá ti ráwọn ọ̀tá pátápátá ẹ lẹ̀ kò bọ̀ wọ́n láwùjẹ ẹ ta ọfà ìṣìtáàní bà wọ́n lórí ọmọ lórí burúkú ni onítọ̀kẹrẹ̀bùtù oníkélóbò onídọ́gì sọnù get one doggy get one honey and get 9 doggy free ọmọ ẹ̀sìn ọmọ àjà àràbùkà ọmọ ọ̀rọ̀ yé ayé Docas tèmi ọlọ́run ò ní ṣe yín lọ́mọ ọ̀rọ̀ lé ayé bíi Docas ọmọdé yín nǹkan lérí ibú ọmọ àṣìtáàní ọmọ àgbésùn ó lọ gbé Ṣẹ́gun ó lọ gbé sùn nílùú Turkey ó gbé lọ pẹ̀lú igbá pitobeli pọtibeli ní Ṣẹ́gun gbé lọ àmọ́ Ṣẹ́gun gbé pangolobeli padà olórí ibú ọmọ ogun tó bá dáwọ́lé àfi kó jẹ́ tán àfi kó parí rẹ̀ bó dáwọ́ lọ́rọ̀ ọlọ́rọ̀ yóò parí rẹ̀ bó dáwọ́lé gbé sí ayé èèyàn yóò parí rẹ̀ bó dáwọ́lé gbéyàwó onígbéyàwó àfi kó parí rẹ̀ eléyìí ẹ̀mí rẹ̀ ló fi parí rẹ̀ ìgbéyàwó Aisha àti Lawal kò ní túká ẹ̀mí rẹ̀ ni ó túká Docas ẹgbẹ́sùn ọmọ ìbànújẹ́ ọmọ eléri ibú ọmọ àṣìtáàní ọmọ àgbákò ẹ̀mí rẹ̀ ni ó parí ìgbéyàwó Aisha àti Latif ò ní parí ẹ̀mí rẹ̀ ni ó parí ẹ̀mí rẹ̀ ó bọ́ síbẹ̀ ẹ̀mí rẹ̀ ó já bí okùn jísírín pàǹtì pàù okùn jísírín pàǹtì máa ń jẹ́ pàù ni okùn jísírín pàǹtì ò kí ní tìjú ó lè já láàrin ọjà ó lè já lẹ́ẹ̀rin ọ̀dẹ̀ ó lè já níbikíbi ẹ̀mí rẹ̀ ó já Docas orúkọ jẹ́ láwa yìí à ń bẹ lọ́hùn ni àtó pàṣẹ kọ́lọ́hún kó jọ kó bá jẹ́ okùn ẹ̀mí rẹ̀ Docas torí jákújá ló máa ń jẹ́ jákújá ó já ìdílé ó já ọkọ lẹ́yìn ìyàwó olórí burúkú ọ̀fọ́n ọmọ ẹ̀ sí ó gbé bàbá ń bàbá oníyàwó méjì ó gbé lọ rúnrún kúrún ní Turkey eléri ibú wọn pariwo àwọn ìyàwó rẹ̀ olóṣì eléyìn sàmúgà àti bí olórí burúkú ẹlẹ́nu wíwọ́ ibẹ̀ sì ní wọ àtàpàkọ Abdulatif ó ní àtàpàkọ rẹ̀ wọ́ àtàpàkọ rẹ̀ léèké ó lò sàlẹ̀ àwọn eléri ibú ọmọ àgbákò àwọn ọmọ ẹ̀sìn àwọn ọmọ òròlé ayé Bukky gẹ́sẹ̀ abíkí náà ń pè ọ́ ẹ̀mí. ẹ̀mí rẹ̀ ó jẹ́ dànù ni gbogbo èyí tẹ́ bá fẹ́ já Aisha kúrò lẹ́gbẹ̀ẹ́ Latif abẹ́ fẹ́ jẹ́ Abdulatif kúrò lẹ́yìn Aisha ẹ̀mí yóò jẹ́ ń jẹ́kújá yóò já bí jísírín pàǹtì ẹ̀mí yóò já lójijì afọláoru yìí tọrọ ìyín gèsè eléri ibú eléyìí bí eyín ẹran ògúfe súnsún láàyèlà bẹ́ẹ̀ bá rí àwọn ẹran burúkú tó ń sun lọ́jọ́ òkú mọ́ ẹ lọ wo eyín wọn dáadáa eyín wọn yàtọ̀ sí eyín Bukky eyín burúkú fẹ́ fàáfàá eléri ibú ọmọ òfò bó o bá tiẹ̀ máa fàáfàá bóyá dọ́gì nìwọ náà máa ṣe torí èèyàn ò gbọdọ̀ ní kó o wá ṣe jọ́bì bí yóò bá gbé nǹkan ọmọkùnrin lé ọ lọ́wọ́ pé kó o ṣe jọ́bì ìyẹn blow job eyín burúkú bí eyín réèkì ó dárò ẹ̀yin ọmọlé kíú wọ́n ṣe máa sìn èwo ní màmá Kọ́lá wọ́n ṣe máa sìn èwo tún ni wọ́n ṣe máa sìn ẹ̀yin lírí ibú ọmọ bẹ́ẹ̀ bá wòdílé ẹja bẹ́ẹ̀ wọlé nílé ẹja bí kẹ́ ẹ jẹ́ okùn ẹ̀mí Abdulatif lórí lójú yín Ọlọ́run ó sì palẹ̀mọ́ ẹ̀mí yín gbogbo yín pátá Ọlọ́run palẹ̀mọ́ ẹ̀mí yín Ọlọ́run palẹ̀mọ́ ẹ̀mí yóò wá fi ṣe ètùtù ẹ̀mí gígùn fún Abdulatif àti Aisha lọ́la òru tá a wọ̀ yìí ìjákújá ní Fúlàní fi ń já màálù ní sàndá ìjákújá lọ́lọ́run já ẹ̀mí yín dànù ẹ̀yin ọmọ ẹ̀sìn abẹ́rí
eléri bó mush ó ní àtàǹpàròkó Latifu ó ní àtàǹpàròkó rẹ̀ wọ́ àtàǹpàròkó rẹ̀ lókè ó ti fojú wo ìyẹn náà sì gàgà ìyẹn náà gaba yìí ìyẹn Abdul Latif ìyẹn náà gaba yìí arákùnrin náà àánú rẹ̀ máa ń ṣe mí yóò máa wòsù àmọ́ irọ́ nípa arákùnrin ni ojú ló kàn mọ́ ilẹ̀kùn mú lọ́wọ́ ó yá wọlé ó yá dákẹ́ sọ́dọ̀ Àìṣà fẹ́mú ó mọ̀ pé bọ́ bá tún lè gbáwó ran ẹ̀pọ̀n òun nǹkan bàjẹ́ jìnà ó yá dúró déédéé ó yá ránwò su ó dàbọ̀ ó dàárọ̀ èèyàn ọmọ ilé kíú ọmọ dáadáa ní Ọlọ́run ò ní ṣe yín lọ́mọ ṣìtáàní ó dàárọ̀ ìtẹ̀rín inú ẹ̀rín tó ó dàárọ̀ ẹ má gbàgbé láti máa bá wa sọ fún Ọlọ́run wípé gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ Aisha àti Abdul Latif dọ́jí stephen sọ pé lókì themselves dey enter bàbọ̀bà ẹ máa bá wa sọ fún Ọlọ́run pé ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ Abdul Latif lára alájà Aisha àbí alájà Aisha lára alájì Abdul Latif kọ́lọ́wọ́n bá láàánú kó jọ kó wọlá òru yìí kó bá wa já okùn ẹ̀mí wọn kó bá wa já ńjakújá torí tọ́lọ́wọ́n ò bá já okùn ẹ̀mí wọn dáadáa eléri ibú làwọn ọmọ ọ̀nù ni ẹ̀rí àwọn ti bí eléyìn oró Esab0d àbí kí náà ń pè yùn gorilla monkey eléri ibú ìyá tó yẹ kọ́lọ́wọ́n ti fi ṣe igi ìdáná lọ́rùn eléri ibú àmọ́ tó ń ṣẹlẹ̀ ó yẹ kọ́lọ́wọ́n ti bá apalẹ̀ rẹ̀ mọ́ tipẹ́tipẹ́ èmi eléri ibú èmi rẹ̀ yí bí èmi àmọ́ Ọlọ́run ó ṣèrántí àti já èmi rẹ̀ eléri ibú ni wọ́n èmi ò rí bí téèyàn ti máa pàpéjọ pé kí ìdílé dàrú kí ilé túká kọ́kọ́ kọ̀yàwó kíyàwó kọ́kọ́ ẹni bá máa kú kú ẹni bá máa kú òkú àwọn ẹni ibi àwọn eléri ibú ẹ rí pé bẹ́ẹ̀ bá wo súrò eyín gbogbo wọn àti bí eyín wọn lè ti máa mọ̀ pé kò sí àlùbáríkà nù ayé wọn bẹ́ẹ̀ bá wo àtẹ̀rí wọn àtàrí àwọn eléri ibú ẹ wà tàrí Esab0d kí náà ń pé ẹ wà tàrí ìgbẹ́ àṣùbà ẹ wọ tàrí eyín burúkú eyín fàmílókótù eyín òṣì ẹ lọ wórí eríkèrí náà gbé dání erí ẹ̀sìn erí ẹ̀já àràbùkà erí wọn òkówó erí wọn òkànkan gidi èyí ìgbẹ́ àṣùbà alóhun lọ́ọ̀yà eléri ibú fẹ́ ṣe lọ́ọ̀yà àmọ́ kò kàwé èyí ti bí ẹ̀sà tápù bí kí náà ń pé a ní òun màmá mílíọ̀nìà màmá ẹ̀sà mẹ́ta ẹ̀sà mílíọ̀nìà eléri ibú lọ ra owó ńrọ̀bà owó ńlẹ́lọ wọ́n sọ fún wa káwọ́ òun ka dọ́là ó ka dọ́là títí wọ́n gba ẹgbẹ̀yìn nílùú Turkey ní gbogbo yín ayé yín ti máa ń bàjẹ́ kò sẹ́ni máa contribute gbẹ̀yìn Bukky ẹ ṣe bá kú nìyẹn Bukky jẹ́sì ẹjọ́ ó dàárọ̀ ẹ fi mílẹ̀ Alfa ń lọ sùn ó dàárọ̀ oríire ń tèmi ẹ̀gbọ́n mi dògo ó ríṣẹ́ gbogbo wọn ní rẹ́rìn àwọn ọmọlẹ́kẹ́ gbogbo yín ní ń lè dànù kò sí kankan tí ń ṣe wòlímọ̀ fún ń lè yín dànù àti ìfà àwẹ̀ ní ń lè ọ dànù ó dàárọ̀ ẹ lọ sùn.